ṣé ká yájú lẹ̀ kẹ́ bá tiwa jẹ́ ni èló náà fún yín lóde èló lẹ̀ ń pa owó ẹkún ni àfàìfitọ́mọ ni tẹ́ bá fi tọ́mọ gbogbo àmọ́ ẹ máa rún lójú yín ni ẹ̀yin àfàlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ kórí burúkú báwa ẹ̀yin lẹ bá tiwa jẹ́ ẹ̀yin lẹ bá tiwa jẹ́ ẹ̀yin lẹ sọ wá dolórí burúkú ẹ sọ ìlú tí wọ́n ti ń kéwú tó lẹ̀ Yorùbá ẹ̀ tí wọ́n ti ń kéwú tá máa kéwú gbogbo kéwú tá wá ké yẹn ẹ wá fún wa sàtífíkẹ́ẹ̀tì yẹn ẹni àbọ̀ sí gbòòrò láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ kí ni sàtífíkẹ́ẹ̀tì yẹn ṣe ń gbòòrò tẹ́ bá dé Mọ́ríkàs ó ní iye ọmọ tó wà ńbẹ̀ tẹ́ bá dé kùlíà ó ní iye ọmọ tó wà ńbẹ̀ ẹ sọ iye lékè ẹ sọ iye ọmọ tó ń jáde lọ́dún ẹ wá sọ àdúgbò tí ò ní mọ́sálásí gbogbo àwọn àdúgbò tó wá ní mọ́sálásí yẹn wá ní àwọn ọmọ tẹ́ ẹ ní ọmọ jáde yẹn kí ni ká lọ ṣe ń ta kì í ṣe pé ẹ jagun dọ́dọ̀ ìjọba pé sàtífíkẹ́ẹ̀tì yìí kò tiẹ̀ wà relevant díẹ̀ no sàtífíkẹ́ẹ̀tì yẹn ṣe déédéé secondary level ṣé ọmọ 20 something ọmọ 30 tó ṣẹ̀ jáde sanẹ́wì ṣẹ́ṣẹ̀ ní kó ṣẹ̀ lọ kàwé kí ló dé tẹ́ fẹ́ sọ wá do lórí burúkú nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ sọ wá dẹrú ẹgbẹ́ àwọn tó yẹ kó di doctor àwọn ọmọ tó yẹ kó di agriculture àwọn ọmọ tó yẹ kó di nǹkan nínú ẹ kó di accountant gbogbo àwọn ọmọ yẹn lẹ ti kó lọ lé kí wọ́n rìn kiri street báyìí gbogbo àwọn ọmọ yẹn rìn kiri wọ́n rìn kiri ní street báyìí ṣẹ́dàkùn sẹ́ni tó ṣe pé ó ń wo kí lòun ó jẹ wọ́n wá kalẹ̀ kàn pé àáfàá bò ní kò ní parọ́ fún wọn ni ó máa parọ́ ó máa jẹjẹkújẹ irú ọmọ yẹn táwọn kan bá kùn sí létí pé wo bí wà lọ pààyàn fàlà tó bá ti pààyàn kan 20,000 tí ò ní lọ ní tí ẹ ti kírètì Boko Haram ni ẹ ti kí bọ́ ṣe ṣe ní Haúsá nìyẹn náà òbí fún òbí ló máa ń ti ọmọ ẹ̀ jáde pé ìwọ náà lọ rí ipò pààyàn lọ́n kó lè mówó bọ̀ nígbà tó rí tó fẹ́ jẹ oye ókè gbogbo àwọn ọmọ yẹn ẹ dákun ẹkùn examine pé kí Boko Haram délé kan débí ilé ní àwọn ọmọ yín tẹ́ bí tó ti dàfà yẹn náà máa pọ̀ ní Boko Haram torí kálukú ò rí nǹkan jẹ ṣáwọn èèyàn bímọ mọ́ ni ṣáwọn róde èkó mọ́ lọ́mọ ni ṣáwọn róde òkú lọ́mọ ni òde wọn náà lọ ẹ wá sọ òbí tó fún ọmọ rẹ̀ ní sàtífíkẹ́ẹ̀tì sànàwí nìkan bí ìgbà tó fi ẹ̀mí ọmọ yẹn ráre ni ó yẹ kó ẹrù máa bá lójoojúmọ́ pé kí lọmọ yìí ń jẹ àtìyàwó àtọmọ sàtífíkẹ́ẹ̀tì sànàwí nìkan ló wà lọ́wọ́ ẹ wá ní yóò lálùbáríkà ẹ dákun àlùbáríkà yẹn dáńdá ànábì fún rẹ̀ òun fún rẹ̀ ẹ sọ pé tóun bá ti kú wọn ká àlùbáríkà kó lẹ̀ ẹ wá kó àwọn ọmọ sídìí kéwú gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ kán ṣiṣẹ́ àwọn ọ̀dọ́ tó yẹ kán wúlò fóbi àáfàá mi ọ̀pọ̀ àáfàá wá ń ṣe yahoo ó jáde sànàwí tó ṣẹ̀ wá lọ kọ́ yahoo ó wá ṣe yahoo gbogbo àwọn ọ̀dọ́ tó ń rìn kiri tó ń ṣe wá àti tó ń wá gbádá ńláńlá yìí gbogbo wọn yahoo náà ṣe píkà ni wọ́n ọmọ wọn àṣẹbá mọ́ra wa píkà ni wọ́n oye ẹ wá sọ ayé di rúdurùdu ẹ bá yí àwọn ọmọ yín jẹ́ ẹ bá yí ọ̀la yín jẹ́ kó bí mi tó mọ̀ pé òun ò ní alẹ́ a ó díwọ́ kù díẹ̀ kó tó mọ̀ pé ò tí ì fa nǹkan kan lọ́mọ lọ́wọ́ ẹ wá sọ wá do lórí burúkú lẹ̀ Yorùbá gbogbo àwọn ọ̀dọ́ ẹ wá sọ wọn dolo torí àtijẹ tí àfa ò ní sòdodo torí kò ní fẹ́ kí ilé kéwò òun tú kò ní sòdodo àfa ò ní sọ òdodo láyé torí kò ní fẹ́ kí ilé kéwò ẹ bàjẹ́ àfa alásàlátù ò ní sòdodo torí kò ní fẹ́ kásàlátù òun èlò ní pa Sunday kí gbogbo wa kí bí yẹn wá jọ pa wá lónìí kó wá di ọ̀la kí ayé àwọn ọmọ wa wá da káyé wá nítumọ̀ sí òṣèré ni ṣùgbọ́n ebi ò gbọ́dọ̀ pa mí ìyà ò gbọ́dọ̀ jẹ mí gbogbo wa àwa jókòó sí di ìbàjẹ́ àjókòó sí di pé ká máa báyé àwọn ẹnìkan jẹ́ ká máa fi tún tiwa ṣe ẹwù ayé lónìí ẹ dákun nígbà tẹ́sí ò tí pọ̀ tó báyìí ṣáyé ò dùn ṣáyé ò dáa ni kí ló dé tó ṣe pé bẹ́ẹ̀ sì ṣe ń tóbi tó lórí ilẹ̀ wa náà ni ilẹ̀ ń bàjẹ́ ẹ sọ ìlú Islam kan tó ní ìsinmi inú ayé ẹ sọ ìlú Islam ẹ kàn fún ilé ọkàn tó ní ìsinmi inú ayé Saudi yẹn tẹ̀yìn rò pé ó ní ìsinmi yẹn kí ló dé tí wọ́n lé tí Amẹ́ríkà lásánlásán tí wọ́n lé àwọn ọba wọn kúrò lórí oyè ó dín di King of Saudi ṣèbí King of Saudi ọba Mẹ́kà ló yẹ kó jẹ́ àlífà Islam ṣebí ọba tó bá jẹ ní Mẹ́kà ló yẹ kó jẹ́ àlífà gbogbo Islam tó bá jẹ́ pé Islam jẹ́ ẹyọ̀kan ṣebí ọba Saudi ló yẹ kó jẹ́ àlífà gbogbo Islam kí tó bá jẹ́ Islam jẹ́ ẹyọ̀kan ni ẹ gògbé sí ayé àwa ń lépa ara wa àwọn tẹ́ ẹ bá rí àfáà tí ń sọ̀rọ̀ báyìí ń sọ̀rọ̀ ń pẹ́ ẹnì kejì ìwà burúkú tó ṣe gbogbo ìwà burúkú gbogbo ń tẹ́ ẹ̀dẹ̀ sọ iná ta ló ṣoògùn jù àwọn wo ló ń tóògùn jù àwọn wo ló ń ṣèmùlẹ̀ jù àwọn wo ló ń ṣoògùn àwọn àfáà náà ni ẹ̀yin náà lẹ́dẹ̀ tó máa takò pé ẹ mọ́ ṣoògùn wọn wá ń pa àwọn ọmọ oògùn tẹ́yìn ń lò ẹ tù wá torí mímọ́ kò sí ti ń jóògùn àwọn ọmọ tó yẹ kán tọ́jú ara wọn kán yìnbọn fún wọn kó má wọlé wọn wá ń pa ọmọ ìyá wọn lójú
ẹ wò gbé sí ayé wọn tẹ́ ẹ sáyé wa dà, ẹ ti sọ wá dolórí burúkú o, ẹ ti sọ gbogbo àwọn ọ̀dọ́ ẹ ti sọ wá dolórí burúkú lẹ̀ Yorùbá oye, torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú kò bá àfa rẹ̀ ṣe mọ́ ìpè ní iṣẹ́ fàfa rẹ̀, ẹ ti sọ gbogbo wa dolórí burúkú torí pé ọ̀tọ̀ ní ń tẹ́rò gbogbo yín ẹ̀ ń sọ yín tẹ́ ẹ sọ fún wa ni pé tá a bá ti kéwú tá ayé ewó dà, nígbà tá a kéwú tán kì í ṣe bá a rìn kiri ni, ìgbà tá a kéwú tán ẹ gbùgbé sí ayé wa la fi ń sọ fún yín wípé eléyìí tẹ́ ẹ dálẹ̀ yìí tẹ́ ẹ dálẹ̀ yìí ẹ̀mí yín ò gbé tó bá délẹ̀, ẹ torí ẹ ti dálẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí ti gba owó ẹ ti gbowó àbí ẹ̀mí yín ò gbé tó bá délẹ̀ tán ẹ mọ̀ pé ẹ ti ṣe àgbákò iye ogún ọdún ó ti ṣe tá àti jó yín lọ́wọ́. Ẹ jáde kẹ́ ẹ sọ òdodo fáwọn èèyàn, ẹ jáde kẹ́ ẹ sọ bí Islam ṣe jẹ́ fáwọn èèyàn, ẹ sọ dí tí Usman fi dáná sun Kùránì fáwọn èèyàn, ẹ sọ ẹni tó ń jẹ́ Rábìyátù Ráàyì, obìnrin tí ń gbé ọpọlọ kalẹ̀ nínú Islam tó ń dictate ń tá máa ṣe nínú Islam, ẹ gbé Rábìyátù Ráàyì ẹ wọ́ jáde fáwọn èèyàn. Òun ló kọ́ Ìmáàmù Málíkì ní kéwò, Ìmáàmù Málíkì tí gbogbo wa ń lo doctrine ní gbogbo bíi òun ló kọ́ ní kéwò, ẹ gbé jáde. A fẹ́ mọ ta ni Rábìyátù Ráàyì, a fẹ́ mọ báwo ni ìrun Jímọ̀ ṣe jẹ́ o, torí pé Allah ò dárúkọ Jímọ̀ nínú Quran. Allah dẹ̀ ń sọ pé kí ló ń jẹ́ hadith, Allah dìídì gbé sínú Quran pé hadith wo lẹ́ ń gbà gbọ́, ó ní ẹgbẹ́ òfò àdánù orí burúkú kó máa bá gbogbo ẹni tó bá gbà hadith gbọ́. ṣe bá hadith inú hadith yẹn lẹ kọ Jímọ̀ sí, inú hadith yẹn lẹ kọ ìrun wákàtí 5 sí. Àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wo ló ń jẹ́ alùsùnà, àwọn wo ní alùwàhábì oye, àwọn wo ní Ibn Suudi tá padà dé Saudi Arabia, gbogbo wọn ní kẹ́ wọ́ jáde. A fẹ́ mọ kí ló ṣẹlẹ̀ sí Islam, àwọn kọ́tìsì wo ló ń pààyàn ní Islam, àwọn wo ló mú jẹ, àwọn olórí burúkú tó mú jẹ nínú Islam. tẹ́ ẹ̀ bá wọ́ jáde ẹ̀yin la máa wọ́, tẹ́ ẹ̀ bá ti wọ́ wọn jáde ẹ̀yin la máa wọ́. A fẹ́ mọ kí ló ń jẹ́ Islam. Ilé Islam gbọ́dọ̀ kúrò nílẹ̀ Yorùbá yóò ti tó, ó ti yé ibẹ̀ yẹn, ìyí tọ́pọ̀ àwọn ìyá wa ti tó. So bó ṣe jẹ́ nìyẹn káwọn èèyàn gbọ́.